bàbá Ketu yóò dá sí Sheikh Adam ọmọ bàbá Alágége ọmọ Mọ̀lánà Sheikh Adam àti yàn kọjú òkú lérí àga bàbá rẹ̀ nítorí àgbákò lẹ́nu àgbákò tí wọ́n ní tí ò tán lẹ́nu ni àgbákò tọ́ ní tí ń rùn ní nítorí bí n tó dá lẹ́nu sọ wá yẹ kó dájà lẹ̀ níbi tó ti mọ̀ wípé bàbá Ketu yóò dá sí Sheikh Adam dá sí wọn bàbá Ketu yóò máa wá pátá wípé àwọn dúró ti Sheikh Adam àwọn bá Sheikh Adam ṣiṣẹ́ wọ́n gbàgbé pọ́mọ kéwú làwọn bẹ̀rù ni wọ́n gbàgbé wípé ọmọ kéwú làwọn bẹ̀rù ni wọ́n gbàgbé wípé àwọn ẹsẹ̀ mọ̀lẹ́bí wọ́n gbàgbé pé àwọn ò tán ṣé wọ́n gbàgbé pé kìí ṣèlú kan náà làwọn ti wá ṣé wọ́n gbàgbé ẹ̀ ayé bá ní tan káfa ní tan yà nítorí bí àgbà kọ́nu tó dá wàhálà lẹ́nu jẹ́ wọ́n sọ fún ọ ọ̀nà tó fi mọ̀ wípé bàbá Ketu ìtọ́ ọlọ́gbèjà yìí tó fi mọ̀ wípé wọ́n dá Sheikh Adam tí àwọn bá jẹ́ alágbọ̀ọ́yé kéwú tí kéwú bá yé wọn dáadáa tí wọ́n sì mọ ìwọ̀ tí ń bẹ nínú kéwú gbogbo àwọn tí wọ́n bá jẹ́ alálùbárí kéèyàn nídìí kéwú wọ́n gbà wípé ọmọ àfáà mi ni ìmọ̀ wá ṣẹlẹ̀ láàrin àfáà sọmọ kéwú nígbà míì tí àìgbọ́ra ẹni yóò ṣẹlẹ̀ káfà wá yákàyákà ọmọ kéwú ìjọba kéwú lẹ́tọ̀ọ́ àti dá padà ìjọba kéwú lẹ́tọ̀ọ́ àti fèsì ká tó wá wípé ìwọ ò mọ àìmọye ìtàn bú ìtàn àgbákò ìtàn tí àgbàlagbà ò gbọdọ̀ máa pa tó ti jáde lẹ́nu bàbá Ketu wí nípa Mọ̀lánà Mudir ọmọ bi'iznillahi ta'ala ọmọ rẹ̀ kankan ò ní jogún rẹ̀ gbogbo wàhálà tó bá fayé rẹ̀ sí ọmọ rẹ̀ kí ó jogún rẹ̀ Sheikh Adam ṣe adúrú wàhálà Sheikh Adam ṣe ẹ̀yin lérí bú tẹ́ẹ̀ ní àtibọ̀tán dáadáa tẹ́ẹ̀ ní sí rí ẹ wá ń retí kẹ́nìkan wá láti eegun ó wá jogún rẹ̀ kíkẹ́ ni má bàa sí kẹ́nìkan Ketu yálẹ̀ àmì rí kẹ́nìkan ọ̀rọ̀ ọba là ń sọ ní mẹ́kàsì ni kí ló kà wá pẹ̀lú ipe ọmọ ọba lágbájá kálọ̀ níjọba àlú wọn kálẹ̀ ìjọba àlú wọn kí ló kà wá ìjọba ni wọ́n wá lò ní mẹ́kàsì lérí àìmọye ìtàn tí ò dá ló ti tẹnu wọn jáde àìmọye ọ̀rọ̀ tí ò dá náà ti fẹnu wọn sọ àìmọye ọ̀rọ̀ tí ò dá ni wọ́n ti fẹnu wọn sọ ìjọ yẹ kó rí bẹ́ẹ̀ ọmọ àfẹ́ ni tó kọ́ ni ní kéwú tó ṣe wàhálà lérí yàn téèyàn fi ṣe tọ́ka sí pé àfáà ńlágbájá náà àwọn torí kọjẹ́ fáǹsì àwọn kan ẹ mọ̀ wá pátán ṣe báwọn ni wọ́n pátán pé Màmá Mọ̀lánà Mudir Markazi ọdún kan bẹ tí wọ́n jáde nílé ọmọ kéwú tó fẹ́ láti bọ̀ tán dáadáa tí ó sì ṣe ríire nínú ọmọ kéwú ìjọ yẹ kó pátán ìyàwó àfáà rẹ̀ bẹ́ẹ̀ ó yẹ kó pa ìbáwọn náà pààyàn àwọn ni wọ́n pátán wípé Sheikh Adam wá ń sọ fún mi wípé ọmọ yìí jọ mí pọ̀ èyí wọn afáwà sọ́bánà ìjọ yẹ kó rí bẹ́ẹ̀ sọ wá lélẹ̀ tí mo sọ ẹgbẹ́ kan wà nù ẹgbẹ́ kan yẹ wọ́n fún ọlẹ́gbẹ̀ẹ́ mi nínú tó fi mọ̀ wípé tí bàbá Ketu wí tí wọ́n bá lọ lè yí padà kan lọ lè túbá ẹ̀yin wọn ò lè dá fáàtì lè mi ń bá ọ sọ fáàtì ẹni ń bá ọ sọ fáàtì ọ̀rọ̀ ilé mi ń bá ọ sọ yìí nínú tó fi mọ̀ Basitu mọ̀ bú Mudiru púpọ̀ Basitu ó mọ̀ bú Mudiru púpọ̀ àbí kí n sọ pé ẹ mọ̀ bú Mudiru púpọ̀ torí kò dáwọ́ ibùn dìsí yóò ní Mudiru ń bú bàbá wọn bàbá Ketu ilé ẹ̀ tí wọ́n pe Basitu àkọ́kọ́ nínú tí ọ fi gbọ́dọ̀ láíláí fọ́ èsì kankan fún Mudiru Markazi àkọ́kọ́ ni pé eré àga tí Mudiru jókòó sí wọn eré àga Sheikh Adam bàbá Ketu yóò wí bẹ́ẹ̀ fún Basitu wọn wà láti wọ̀tán wà láì wọlé ni òdodo lọ́gbọ́n ẹlẹ́ẹ̀kejì nínú tó yẹ kí bàbá Ketu wí sọ fún Basitu ipe gbogbo orun tí Mudiru bá wò sọ láyé kò gbọ́dọ̀ sọ kẹ́lìmà kan òun ni wípé Mudiru jẹ́ àfáà fún Basitu kọ́dà ó gbọ́dọ̀ Mudiru ó gbé ọ̀dọ̀ Mudiru bàbá Ketu yóò sọ bẹ́ẹ̀ fún ẹlẹ́ẹ̀kẹta nínú tó yẹ kí wọ́n sọ fún Basitu ipe ìgbọ́dọ̀ gbọ́n kankan lẹ́nu rẹ o sọ́mọ àfáà mi tí wọ́n bá pè báwọn tábà níwèé sáfà wọn ìgbọ́dọ̀ gbọ́n kankan lẹ́nu rẹ o sọ́mọ àfáà mi ó ní kí wọ́n sọ fún Basitu wípé
ọmọ ẹgbẹ́ tó ọba ilé ti bú ọmọ àfáà mi lọ́mù Basitu ń sọ lẹ́nu rẹ̀ wípé òun ò lè pàtàn Sheikh Adam àmọ́ òun lè pàtàn ìyàwó wọn tí ń jẹ́ ìyá Maulana Mudiru Markaz ẹ rí pé Basitu yóò ẹkún ní ó gbẹ̀yìn ìgbésí ayé because dáadáa ọ rí pé dúdú pọ̀ náà rẹ ọpọlọ rẹ dúdú tó ẹ̀kọ́ ọba mọ ọ̀rọ̀ digest nítòótọ́ tó nílà ká ètò mọ ọ̀rọ̀ jọ ó yẹ kó orí sísá ọ̀rọ̀ tí ń sọ fún yìí àwọn tí ń bọ́ sọ nínú ọ̀rọ̀ yìí yẹ kó orí sísá ó yẹ kó orí sísá ọ̀rọ̀ yìí ìjó lẹ́tọ̀ bẹ́ẹ̀ wọ́n sọ pé mo fà pánlé fáwọn tó yẹ ká pánlé Mudiru òde láéláé kọ̀ dá máa pánlé sọ́dọ̀ bàbá Ketu láyé kò ní ṣẹlẹ̀ kí wá sọ́dọ̀ Mudiru nìkan májẹ̀ tán wọn ò ní rí àpọ́nlé kankan lọ́dọ̀ Markaz ìsọ àwọn Markaz munafiki o ìsọ wọn o ìsọ̀rọ̀ àwọn Markaz wọn tó àwọn Markaz kan bẹ munafiki ni wọn àwọn ni wọn ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ ìsọ àwọn Markaz munafiki o àwọn Markaz gidi àwọn tó ṣe pé tọ́ọ̀bá fi bílẹ̀dì tó ara wọn Markaz ni ó kọ lèmi fún ma sọ pé ya ilahi ya Rabbana látẹ̀kìlì náà لمركز كن لنا بعد آدم لا تدعنا لمركزي مركزي أنت مركزي في حياتي لمركزي في رخائي وشدتي في مماتي لمركزي بجنتو سوري بيهاتي بفو مركزي بيئة أدبية سلمادية abadiyatun kìí adabiya abadiyatun salimadiya ilé tèmi fún Markaz lọ́dọ̀ ọrù wa báyìí àtàwọn tí wọ́n bá rí bí wa bẹ́ẹ̀ nínú àwọn tí wọ́n jágbàlagbà àtàwọn tó wà dédé tí wa báyìí àtàwọn tó ń bẹ lẹ́yìn wa kò sí ọ̀dọ̀ ẹnìkan tí bàbá Ketu yóò ti arápọ̀nlé torí wọn yìí sẹ́ni àpọ̀nlé ẹ̀sìn òjì afáwọn láríwájú Adam àlè lórí ládàlí mukhlisin lil Markaz wallahi ta'ala àpọ̀nlé sílé márùn tí wọ́n rí sí mo fọlọ́ sẹ́rí àwọn wá dì mọ́nu láti jọ yìí kíní kan tí Sheikh Adam fún mi alikọ́hìm bí àmàlè lè Markaz nígbà Sheikh Adam wá fún yín léyìn wá sọ fún yín pé ẹ jogun Markaz torí kíni torí kí láfi jẹ́ kíkíni má bàá ṣe ẹni mo fi sọ pé ìwọ wèrè olójú dúdú yìí lọ́lẹ̀ wádìí ìtàn kọ́ ọmọ tí ń ṣẹlẹ̀ léwádìí kí ló bí já léwádìí kí ló fàgbákò ṣe bí tòun ti bí in ti ń ṣẹlẹ̀ láàrin Maulana Mudiru àti bàbá Ketu ti ń ṣẹlẹ̀ yìí ń ṣẹlẹ̀ láàrin Maulana Mudiru àti bàbá Gamawi àríwọ̀ ẹ̀dẹ́ bó ti yẹ kó dẹ́ àmọ́ nǹkan tẹ́mi wá fẹ́ kí wọ́n mọ̀ kọ́ wá gbé wọn sẹ́gbẹ̀ ara wọn kọ́ fi wọn ara wọn lọ́lẹ̀ mú ọ̀rọ̀ ẹyọ kan jáde tí wọ́n sọ pé kọ́dà Gamawi ló sọ yìí lọ́lẹ̀ mú jáde ọ̀rọ̀ ẹyọ kan ipe kọ́dà Gamawi ló wí nǹkan báyìí ń pa Mudiru lọ́lẹ̀ mú jáde wọ́n kú omi ẹ̀ gbogbo tí ń jọ́ ọmọ tí Maulana tí bàbá Gamawi bínú lọ́lẹ̀ mú ọ̀rọ̀ ẹyọ kan jáde tí wọ́n wá sọ pé kọ́dà ọmọ bàbá Gamawi ló sọ nǹkan báyìí nípa Mudiru tó kù mẹ́ gbogbo tí ń jọ́ ọmọ kí o Gamawi lọ́lẹ̀ mú ọ̀rọ̀ ẹyọ kan jáde tí wọ́n wá sọ wípé ọmọ kí o Gamawi ló sọ nǹkan báyìí láìdá nípa Mudiru wá lọ́lẹ̀ wu àwọn Aminullah Islamic Foundation onízọ́ọ̀lìmọ̀ anta ẹ̀rọ pònú ẹwò pònú àwọn ọ̀rọ̀ tí ń sọ nínú ọ̀rọ̀ yìí kọ́ try kọ́ debunk pé kò rí bẹ́ẹ̀ ìtì lè kalẹ̀ nínú ọ̀rọ̀ yìí ní kọ́ debunk pé ò rí bẹ́ẹ̀ ìtì sọ nínú ọ̀rọ̀ yìí lọ debunk kọ́ ní ò rí bẹ́ẹ̀ àwọn wá jáde wọ́n sọ̀rọ̀ sí Mudiru wọ́n jókòó rọ̀lù wọn ọmọ ń jáde òun náà sọ̀rọ̀ sí Mudiru òun náà jókòó rọ̀lù wọn kí ló dé tẹ́bi tí wọ́n rí bẹ́ẹ̀ bàbá mutí ọmọ mutí bàbá mutí ọmọ mugbó wèrè wa dí méjì lọ́dẹ̀dẹ̀ bàbá fàpò láyọ ọmọ sí yọgi kí ló dé tẹ́bi tí wọ́n rí bá ẹnìkan ò rẹ́nìkan sí ní káyì ẹnìkan ò rí nírí wípé bàbá yàmọ̀ ní ta gbọ́dọ̀ wò mọ́lá táà fi gbọ́dọ̀ sọ̀rọ̀ sakasaka sí àkọ́kọ́ ń ta gbọ́dọ̀ wò mọ́lá ẹni pé rí àga tó jókòó sí ẹ̀rí Sheikh Adam pé Sheikh Adam ló jókòó ni ẹ̀rí bẹ́ẹ̀ ẹ̀rí nírí bẹ́ẹ̀ ẹ̀rí àga òní ẹ̀rí pé Sheikh Adam ló jókòó bẹ̀ ni ẹ̀rí wípé àná ló fi ra rẹ̀ pàkọ̀rọ̀ sóní ni ẹ̀rí bẹ́ẹ̀ ni
wá wíru ẹ̀ ń wíru òpònú èyí tí ń pẹ̀lẹ̀ ní àmínú láì wá sí sọ́límù anta tí bá ní kọ́ sí tàlílù tó kọ́ ní sí tàlílù àbàlàgíyà sọ́ọ́lẹ́sẹ́ tàlílù àbàlàgíyà tẹ̀kìdímù ma ákùú tààkìr lọ́dọ̀ ilé bàlágà kí ní kọ́ sí tàlílù ẹ̀dì díkọ̀ kí láwọn wíkílẹ̀ sọ bàbá jáde yóò bú Mudiru ọmọ jáde òun náà wí tí ẹ̀ sọ́mọ tí ẹ̀ wá lélé yìí arúgbó ọjọ́ ẹ̀ ó ti gbójọ́ ojú eré rẹ̀ lọ èyàn gbójọ́ ojú eré rẹ̀ lọ bá èyí tí mo wá fẹ́ bí ọ́ adúdúdúdú èyí tí mo fẹ́ bèèrè lọ́wọ́ rẹ̀ ní wípé kí ló dé tí bàbá Ketuwi ti gbé ọmọ tí ẹ̀ sí eré àga kó tó kù kí ló fà àwọn láwọn afá mi lè kéw gbogbo ẹ̀yin alábòsí àti gbogbo ẹ̀yin ọlọ́tẹ̀ tẹ́ ń dìtẹ̀ Mudiru ana akhafu alaykum al-aqiba wallahi mo fọlọ́n sẹ́yìn ẹ̀ sì ń ṣe ẹ̀ ń tara yín ni o nígbà tí wọ́n sọ wípé mo lára Mudiru mẹ́kàsí ò kájú ayé o dákùn ta ló kájú ẹ̀ kàn dákù ẹ̀ ní ó kájú ẹ̀ ṣé bàbá Ketuwi kájú ẹ̀ tó Mudiru tó dákù ẹ̀ lómi dákù ẹ̀ lómi kọ́ fi hàn lẹ́sẹ̀ yẹ̀yẹ́ dákù ẹ̀ lómi máa blọ́ọ̀kù Aminullah Islamic Foundation yẹn máa blọ́ọ̀kù ẹ̀ nísìn eléri burúkú ni òfò lọ́sì ṣe pẹ̀lú gọ́ọ̀lọ́ ṣáàbù ti báwọn solebuta tí ò rí dìta sí Aminullah lẹ́yìn kí wọ́n máa jẹ́ ìwọ sí Aminu ni wọ́n yìí Aminu wèrè aradu an yakuna al-markaz ifsam kò sí ní láéláé rí bẹ́ẹ̀ kò ní ṣẹlẹ̀ how is that possible you came from egun you want to inherit table ma correct ba si correct ẹ tó ṣe bí comment ọ wá látẹ̀gùn ó fẹ́ wá jogún nǹkan tí wá nílẹ̀ how is that possible bó ló ṣe possible bó ló ṣe possible kí kálukú gbé sí làákàyè torí òpònú rẹ̀ ó ń sọ wípé ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí ń làákàyè ló fẹ́ bá sọ̀rọ̀ ẹni tó mọ ọ̀rọ̀ digest ṣé wọ́n tó fẹ́ bí làákàyè sọ̀rọ̀ ní làákàyè ṣá ìwọ́n tó lọ fẹ́ bá wọn làákàyè sọ̀rọ̀ sọ ní làákàyè ṣá ǹjẹ́ wọ́n gẹ́gẹ́ fúnra rẹ̀ ó digest ọ̀rọ̀ yìí dáadáa qabla an tatasadda li nashrihi sọ digest ẹ̀ kí wọ́n náà tó bọ́ takọ̀ tó lọ fẹ́ máa sọ rubbish lẹ́nu so ti gbogbo tí mo wá kàkalẹ̀ nínú ọ̀rọ̀ yìí ẹ dákun sí ó tó torí àbí ó tó torí téèyàn ò fi nẹ́ra pọ̀nlé lọ́dọ̀ yẹn ó tó torí àbí ó tó torí kò wá sí bàbá náà lè jábọ́ púpọ̀ gbogbo tí wọ́n ń jẹ́ ọ̀tá tẹ́ bá ti pé ọ̀tá Mudiru ní wọ́n fà dìmọ̀ ẹni wọ́n máa pa mí ìjọ tí wọ́n pe mufti wo tí wọ́n pe ní àfa àwọn àgbà wọn òkè káì ọlọ́mọ bàbá yìí jẹ́ bàbá ẹ̀ mọ́ màkánù yìí ni ẹ̀ mọ́ màkánù yìí ni ẹ̀ máa yẹ tẹ́ wa ni mufti wo lẹ̀ wá ń pè ní àfa yín àgbà níbo síbo kí ló bí kí ló fà á kí ni tó fà tó tayọ wípé ibi tó ti yẹ kan ṣe tó wọn ṣe tó ń bẹ wọn padà wá lọ lè ṣe tó níbi tí ò yẹ mo lára Mudiru Markazi ìbí ilẹ̀ fẹ́ pè láfa yìí ní tẹ́ fẹ́ pè láfa yìí ẹ gbọ́ níjọ́ tí mufti wo ti ń sọ openly báyìí ó ní wallahi tó ń ti bí ti aráyè tó yìí tí Mudiru Markazi bá ní kí n wá ságége lọ́la ẹ̀ ń sáré lọ́nu lọ́wọ́ bá mi o ẹ á kẹ̀kẹ́ sáré gbé kọ́lé ní pé nípa mo wà program ni wọn fẹ́ pé mo lára Mudiru Markazi wọn fẹ́ pé wọn láfa wọn wọn lè pé mufti wo ni àfa àwa àgbà ọlọ́mọ bá yẹn jẹ wàhálà Sheikh Adam tí wọ́n ṣe lérí yín ọlọ́mọ jẹ́ fi ọ̀tẹ̀ àtàlánìyàn tó dáa sílé Sheikh Adam ọlọ́mọ jẹ́ fi kú dànù ní fámìlì yín ọlọ́mọ jẹ́ fi kú dànù wàláhí tàláhí torí ebi ọba yín sòdodo ọ̀rọ̀ ẹ̀ sì dáa bí ti wù kó mọ̀ ṣẹwárí èyí tó wá dájà alẹ̀ tí ń dìjàun
tó bá já sí pé ẹjẹ́ ìdá tí máa gbà fọ́lọ̀ ni ó yẹ kẹ́ ti wo kẹ́ ti mẹ́mi kó ń bẹ́ kẹ́ ti ọ̀rọ̀ já láti jọ yìí ẹ ti wo pé because ọwọ́ yóò lè tẹ̀ mọ́ tá yóò fi parí ọwọ́ yóò lè tẹ̀ mọ́ ẹ ṣe wá jẹ mùdírù mẹ́kàsì ẹ ṣe jẹ́ ẹ lè jẹ́ ọmọ yóò lè jẹ́ àbọ̀mọdé ọmọ yóò lè jẹ́ ìgbà tẹ́ ti wá rí wípé kò lè bọ́ sí mọ́ kílẹ̀ ẹ̀rọ̀ já fún wàlọ́hì mo fọlọ́ mo fi bọ̀ra tí ẹ bá ilé ọ̀rọ̀ já lónìí wàlọ́hì tàlọ́hì thumma billahi alladhi la ilaha illa huwa yarji'u ilaykum fadilukum wàlọ́hì gbogbo ayé wa mọ̀ yìí pé àṣẹ tóbi àṣẹ wúwo torí ẹ wúwo ẹrù tó yẹ kó kún ẹrù yín tí kìíní yóò fi ní weight òun ni ò sí bẹ́ẹ̀ wàláhì kò sí bẹ́ẹ̀ ẹrù yẹn ò sí bẹ́ẹ̀ kò wá sí ní tó yẹ kó kún tí ó fi ní weight kò sí tí ó fi wà ń bẹ̀ tí ó fi padà síbẹ̀ àfi kẹ́ ẹ mọ̀ pàtàkì àgàm kẹ́ ẹ mọ̀ bága yẹn ṣe tó kọ́ mọ̀ já sí pé ojú tẹ̀ fi ń wu àgàm lẹ́ẹ̀mọ́ fi wò ó ní túmọ̀ tí ń sọ wípé wàlọ́hì tàláhì thumma billahi alladhi la ilaha illa huwa bàbá Ketuwi ẹ̀dá sí Sheikh Adam èmi ò sọ̀rọ̀ náà ẹ̀ ń sọ̀rọ̀ recently ẹ̀ ń sọ̀rọ̀ báyìí ní sọ ẹ̀dá sí Sheikh Adam gbogbo bẹ́ẹ̀ ṣe jọ lò pẹ̀lú Sheikh Adam kẹ́nẹ́ kan ẹ̀ náà kó yóò sí lọ́wọ́ kankan ẹ̀ wá sọ pé bàbá jẹ́ ń lò àwọn ni mo jẹ́ olówó bò níwọ̀n tó ìpọ́dọ̀ rẹ gbogbo eléyìí òkè mi o èmi ò tiẹ̀ sọ gbogbo eléyìí bàbá ń bínú èmi náà wá ń bínú èmi ò sọ gbogbo eléyìí o ẹ̀ ń sọ̀rọ̀ recent ẹ̀dá sí Sheikh Adam rárá ẹ̀dá sí Sheikh Adam mo fọlọ́ sẹ́rí torí tẹ́ ẹ bá dá sí Sheikh Adam ni ẹ̀ nẹ́rì nǹkan mi ìlérí àgàm tó tayọ Sheikh Adam ẹ̀ tún wá nájú àwọn ọmọ yín tó gbé ẹ̀ rí náà ni torí èyí básítò tí irun funfun gba gbogbo eré rẹ gbogbo orúgbà rẹ kò rí náà wàláhì tàláhì básítò rí náà mo fà nǹkan ẹ̀sẹ̀ kò rí náà tó bá rí náà ni kánú bá rí náà ni kò ní máa larí má pàtà tó rà pàtà ní larí má ẹ̀ rí pé wàláhì eré òun dà méjì mo fà nǹkan ẹ̀sẹ̀